Ọ̀kàrèké ètò ìkíniléde Ìjẹ̀ṣà. Mo kí gbogbo rábámi gbọ́ mi àti rábámi wò mí lórí ètò Ọ̀kàrèké ní iléeṣẹ́ àwọn akọni rédíò TV. Wọ́n wà ní ìlú Ilé-Ifẹ̀, ibẹ̀ ló fi kalẹ̀ sí nọ́mbà 52 ní Mọ̀rẹ̀ lábẹ́ igi. Tó bá ti débẹ̀ béèrè iléeṣẹ́ àwọn akọni rédíò TV. Lábẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ọ̀hún, òun náà ni alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹpòrò bàbá Wìlẹ́ṣà ọkọ̀ mọ́sálẹ́wé Àbẹ̀kẹ́ ayé orí ní kéré iṣẹ́ ká bá ṣe orí náà ẹ̀ mà ní kórè iṣẹ́ kòkòrò ní bá ṣe o. Mo kí ikújọ́ méjì ikújọ́ mẹ́ta iṣẹ́ gbogbo ní kí mi láìkì ẹ̀ kí mi kọ́mẹ́ǹtì lórí ètò Ọ̀kàrèké kí náà dẹ́ mi tún fún wa nímọ̀ràn lọ́tún lọ́sì. Mo gbàdúrà pé Olódùmarè máa gbọ́ tí o ìmọ̀ràn àpò rẹ̀ kẹ́ mọ́ ya ìbànújẹ́ mọ̀ ní jẹ́ pinrin o. Ayé ni a máa dùn a máa lọ́jìjọ ìbànújẹ́ ó kéré ọ̀pọ̀ ìní nípìn níbẹ̀. Bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ní gan ni ǹjẹ́ mi yára kí yan mi kí ṣùgbà mi àti kí a jọ ṣe àṣeyọrí sí rere nínú ọ̀sẹ̀ ọlọ. Mo lọ sí ilé ẹ̀kọ́ Gift Nursery and Primary School kí arábìnrin Modúpẹ́ Táíwò ṣe olùdarí rẹ̀ kí wọ́n ṣe àjọ̀dún tiwọn náà ní ọjọ́ Àlàmísì nílé ìgbafẹ́ Gbóyè Event Center kó wà ní ìlú Ilé-Ifẹ̀ National School. Bí òjò ṣe pọ̀ tó níjọ́ ni ẹ̀rọ ló bá dé ìgbà tó parí bẹ́ẹ̀ lójò ti dákẹ́ ògùn rẹ̀ tó wà lọ déédéé ìmáàkú náwó ọjọ́ ni o. Táíwò Ìléjì rẹ̀ wọ́nríwọ́nrí lójú orogún àti wà tọkọ rẹ̀ ń ra ṣe kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó Ìjẹ̀bú ọmọ alárẹ̀ èsùn àṣẹ o wọ́n ní irúkùnrin kó níbẹ̀ o. Ilé ẹ̀kọ́ Gift Nursery and Primary School kó wà ní Fájuyì Road nílùú Ilé-Ifẹ̀ a máa tẹ̀síwájú. Bákan náà ni mo kí ilé ẹ̀kọ́ Gbọ́tẹ̀mí Kiddies Academy kí ọ̀nà wà ní Ilé-Ifẹ̀ ní agbègbè Ọ̀pá pé ọ̀nà kú àṣeyọrí ọjọ́ Sátidé o. Màmá Gbọ́tẹ̀mí ńlẹ́ o aya Prophet Adébáyọ̀ mo gbàdúrà fún ọ pé òkè òkè lẹ́yẹ fọ̀hún iwájú lójúgun gbé iwájú ni wọ́n máa lọ lókè la máa gbọ́ rẹ̀ àti ọkọ rẹ̀ ń mọ̀ra ṣèṣú ní ìdálé nírú o ẹ̀dẹ̀ ní bọ́nà rẹ̀ jẹ́ Ọláolúwa Catering Services kó wà ní ìlú Èkó gbogbo rẹ̀ aná là ń bẹ̀ lọ́wọ́ ìjọ yìí Ìjẹ̀ṣà kí wà lẹ́kọ̀ọ́ kí wà lábẹ́kúta bí owó bá ti wà kí bá ti ń gbóhùn mi kí n fẹ́ kí mi wẹ́ ní abáyẹn wá ń jẹ kó ń jẹ ní àádùn ká mọ̀ràn kéde ní lábàwọ̀n nínú kábáyẹn ti jọ̀lọ́ rice kẹ́rin lásàwọ̀ kábáyẹn gúnyán kíyán rẹ̀ ní kókó káràmùlà fún kàmùlà rẹ̀ káyí tẹ́kítẹ́kí ìké sí ìlú Adámifẹ́ Catering Services wọ́n wà ní ìlú Èkó ọmọ dáadáa ni ó dé ètò lọ́yà mọ́. Bákan náà ni mo ń bẹ gbogbo èèyàn akẹ́kọ̀ọ́ kí wà nínú ọdídé pápá tí lọ́yẹ̀ kí ti parí ìwà ẹ̀kìrí àti nẹ́kò kí mi ronú ibo ní kí tún ti bẹ̀rẹ̀ ìmáàbọ̀ nílé iṣẹ́ àwọn akọni Media House ìyí ní ìwà fíìmù kún mọ̀ nípa ètò sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kíkọ ìròyìn kíka ìròyìn kíkọ ètò kan ń lọ jẹ́ kí ọ̀yàn náà máa rí kí máa fìmọ̀ kún mọ̀ níbí ìmáàbọ̀ ọkọ̀ àgbà fọ́ọ̀mù díẹ̀ wà gba fọ́ọ̀mù wà dẹ̀ ṣàdéhùn bóyá oṣù mẹ́fà lọ fẹ́ lónìí o bóyá ọdún kan ní o wọ́n bá ti gba fọ́ọ̀mù tán kádéhùn bá ti wà àbọ̀bà kókò sí káàtù ọ lára kéde ní ọ lára kí wọ́n náà di àmà fìmọ̀ kún ìmọ̀ ọmọ tán kó bá ti ṣe bẹ́ẹ̀ ọtán kó bá sì dé ìlú rí lọ́mọ sọ kọ́dọ̀ olójú pé o lè sọ kẹ́dùn mọ̀rẹ̀mọ̀rẹ̀ máa bọ̀ jẹun tọ́ sọ́nà ìyẹ́wé ṣiṣẹ́ mọ́ ìjọba wà lóde ní ìsìn gan ọmọ sọ gbogbo ní gbégi náà wà kàn sí ìmúkànmọ́kàn ìmáàbọ̀ nílé iṣẹ́ àwọn akọni Media House kọ́ wà ní nọ́mbà 52 Mọ̀rẹ̀ nílùú Ilé-Ifẹ̀ ìwà akọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bí a ṣe gbóhùn sáfẹ́fẹ́ bí a ṣe ṣètò lórí afẹ́fẹ́ lágbára Ọlọ́run ìmọ̀ ní ṣíṣe o mẹ́tì tán bẹ́ẹ̀ o ní ìlú Ilé-Ifẹ̀ náà ni mo wà Àyìnkẹ́ alágbo jẹ̀dí alágbo ibà alágbo àtẹ̀kànlẹ̀ alágbo
gbogbo kí ó ń kàn pé ní infection ìmáàbọ̀ ní ọ̀dọ̀ Àyìnkẹ́ Alágbo ó dojúkọ ilé ìjọsìn government ilé ìjọsìn government ibẹ̀ ló dojúkọ ìyàn bá ọmọ akọ̀wé níbẹ̀ èsì ìsáàlọ síbẹ̀ ìsọ ìbá mi ṣe yín àwọn bá ìdàbí ìràgbò kí n bá ń fẹ́ bí wọ́n sọ ni ìyàn rí ní àdúgbò wà náà pè ní Ìdó Onígbàyà lórí òkè téńté ní ọ́fíìsì ìyàn rí wọn níbẹ̀ lágbára Ọlọ́run gbogbo dáadáa sóríire àmọ̀ nírí wàhálà o bákan náà ni mo ń rọ gbogbo ìran òbí àti alágbàtọ́ kọ́ wà nílùú Iléṣà kẹ́mi ronú bo ni ọmọ ni wọ́n ti ṣe ẹ̀kọ́ inú ọlídé kí ẹ ń gbélé ọlídé kòṣì ìjọkọ́ wọn ni máa lọ sí Joy Paragon Academy àárín olùkọ́kọ́ múnámúná níbẹ̀ fún ọmọ ní ìdánilẹ́kọ̀ọ́ kọ́ dára kó yé kóró ìtumọ̀ mú ọmọ nínú wájú ilé ẹ̀kọ́ gan láti kẹ́kọ̀ọ́ September ni a wọlé kí tó dìgbà ẹ̀gẹ́ ìwọ̀n gan ti wá gba fọ́ọ̀mù kan ti darapọ̀ mọ́ níbẹ̀ gbogbo ọmọ kọ́míkẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ mi sórí ire máa mọ́rẹ̀ náà bọ̀ níbẹ̀ kó náà wá sórí ire ọ̀gbìn ìgbàládùra pé oríire ò máa kalẹ̀ o gbogbo ìyẹn òbí àti alágbàtọ́ àti gbogbo ọ̀nìyàn kọ́ bá mi wò mí kí n bá wà nípínlẹ̀ Ọ̀ṣun bí Ọ̀ṣun rí a níbi owó ti mí sun kọ́lá ti mí sun kí òun rere ti mí sun ní àjẹ́ àkíyèsí ara lẹ́yìn lákòókò kí bá ọmọ ní sọ̀rọ̀ kọmọ́nà ọlọ́mọdé ọmọ níṣẹ́ dé tòrútòrú torí ọmọ bá níṣẹ́ dé tòrútòrú kọ́ bá kú pé òkú ọmọ kú témọ̀ ni ti yàrá lọ́mọ ju ìgbà ọmọ ní sọ̀rọ̀ kọmọ́ torí ọ̀dẹ̀ kò kú o ẹni bá ti kú lóloko òkè ìyẹn ní mílù kan mìíràn níṣẹ́ ọmọ tí wọ́n mọ̀ sí Nàìjíríà débé sí nípínlẹ̀ Ọ̀ṣun kọmọ́ jìṣẹ́ ẹ̀yà àìmọ́sẹ́ ẹ̀kọ́ òrógùn wọn lọ́wọ́ mú kébé torí bomi gbóná ìbáàbọ̀ ọmọ ní sọ̀rọ̀ pápá jùlọ ọkùnrin kọ́mọ́sẹ̀ tẹ̀mí mọ́lẹ̀ kí n kọjá lórí owó kẹ̀kẹ́ nítumọ̀ lágbára Ọlọ́run àmọ̀ ní sunkún àmọ̀ ní sọ̀fọ̀ ọmọ bẹ́ẹ̀ gbogbo ìdáná ìjà abójútó ọmọ rí àkókò òtútù láwà ìwọ́sọ́ dá fọmọ ní ìmọ̀jẹ̀ kọmọ ní rìnrìnkùnrin bí wọ́n ṣe wà nínú ọlídé ìjẹ́ lọ́sọ́ ọlídé kòṣì ìyẹ́bá lè ti rárá òun láti lágbára ọlídé kòṣì òun múra torí pé ó fẹ́ ra aṣọ tuntun ìwé tuntun bàtà tuntun ní sáà bíbọ̀ kẹ́yà bójú tó gbẹ kọ́ bá ti pọ́jà lọ mẹ́ta ń dá ní kìjọ lọ máa ta kọ́ bá ti pé ohun rere bá mi ṣe jẹ́ kọ́mọ rẹ̀ náà mójú rẹ̀ wọ́n bá ti fi kéyìn bá ti fi ṣe kọ́ bá ti fojú ọmọdé mọ̀ bẹ̀ náà ṣe léèrú wọn kọ́ ládùúrà pé ọmọ rẹ̀ á nìra rìnrà o ọmọ nìra rìn sọnù o mọ bẹ̀yìn mọ tó dún ibẹ̀ ìjà àtọ́jú ọmọdé torí ọmọdé ò ní ọlọ́mọ àdọ́gbà lọ́la ìyá náà ká mi sọ̀rọ̀ náà tí ìjọ òní bí asáyé ti tànà kí wọ́n wí kan bá pè abẹ́ àyín bàbá ṣé ni òbí rí atọ́jú rí à ẹ̀sọ̀mọdé ẹ̀fẹ́ sì ń ṣe òbí lẹ́nìgbà ìgbòrì kankan ìwí ni àyín bàbá mi ò lè bẹ́ ìyá mi mọ̀ lè bẹ́ èmi nìkan ló lè bẹ́ ìyá bá wà bẹ́ àtọ́ pé ọjà rẹ̀ mọ́ bẹ́ o tó rọ́mọ̀ kọ́ bá fọ́ dá ọ̀run láàdá sí òun ní kárì mọ́ kí lè káre ìjà àtọ́jú ọmọ rẹ̀ ọ́ láti lè ṣe àwọn akọni rédíò TV kó wà ní nọ́mbà 52 ní Mọ́rẹ̀ lábẹ́ igi ní ti mi wò mí ní ti mi gbọ́ mi mo gbọ́ ládùúrà fún gbogbo rí a pé lágbára Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ̀mọ̀ ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà ọmọ àgbà láàfíà gbogbo ẹni kó bá ń gbètè pèrò kálàfíà mọ́ ìjọba Ọlọ́run àmọ́ wàṣẹ lè lọ́wọ́ o gbogbo rẹ̀ ajá máa lépa láàfíà bíbélì náà mọ́ sọ bẹ́ẹ̀ ìkà máa lépa àlàáfíà ní ìgbà gbogbo ní ká máa lépa àlàáfíà ohun gbogbo yòókù ọ̀tún dára wọn á fi fún wa kó ìtùkú kí ọmọ dára ẹ̀ láàmú sí mọ́ ènìyàn ẹ̀ lára mọ́ ẹ̀dùn oníbi mọ̀dàrú mọ́ ẹ̀dùn oníbi kí wọ́n bàjẹ́ mo gbàládùra fún yín gbogbo rẹ̀ kí mi gbọ́ mi pé ayé rẹ̀ á máa dùn Adéọlá Rẹ̀mí dọ́là èyí mẹ́tò mo kí ọ ní bàbá wà lẹ́kọ̀ọ́ alẹ́ rẹ̀ o bá mi kí wọn grandma ihò Adébáyọ̀ kí ọ náà jẹ́ oríkádún ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù àwà ọjọ́ rẹ̀ máa dùn yéye o mo gbàládùra pé mọ̀mọ́ rẹ̀ arọ́dún pẹ́ Ọlọ́run ní fi kú èdè pọ́n bọ́dẹ̀ tí kí mọ̀mọ́ ihò Adébáyọ̀ pẹ̀lú ayé tó ẹni mọ̀ sàárì ọmọ ìyá ọmọ náà la gbé gẹ̀gẹ̀ lágbára Ọlọ́run nígbà Ọlọ́run jọba dé
èdè ní dàgbàjì àlàyé ọwá bá mi kí o Adéọlá Rémídọ́là wí bàbá láyọ̀ tún kí mọ̀mọ́ o ní àwọn akọni rédíò TV kó wà ní ìlú Ilé-Ifẹ̀ torí Steve ni mo mọ̀ tí gbádùn mi jù lójoojúmọ́ ẹ ti máa ń gbọ́ mi bẹ́ẹ̀ náà ni àwọn akọni máa bọ̀ níbẹ̀ o ìwà darapọ̀ máa lórí ètò àwọn akọni ìgbékèdè wà àbá ń ṣe ìgbọ̀ tí Ọláolúwadámi fẹ́ ká mi pariwo nísìn sílé gbé wá láti kó ìyàrá Ìbàdàn náà mi pé jẹ́ ọbọ̀ ìyàrá Èkìtì gan náà ń sọ̀sẹ̀ ìyàn náà mi bọ́ bẹ́ẹ̀ wọ́n náà gbé kọ́ wà ní tó sí èyí náà ìwọ náà bọ̀ láfọ́ lọ́rùn káfi ti agbétí ẹ̀ náà lárugẹ lábọ̀rọ̀ Ọlọ́run máa dára fún wa o títí di ọjọ́ mìíràn kí a máa gbóhùn lẹ́nu mi ṣe ni mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ àwọn akọni rédíò TV alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ ó tó gbòòrò bàbá ìwúlẹ̀sà ọkọ̀ mọ́sálẹ́wà bẹ̀kẹ́ ayé orí ní kórè ìṣẹ́kẹ́ àṣẹ èmi náà gbà ó orí olórí ní kórè ìṣẹ́kẹ́ mi náà bá ṣe o mẹ́ni sáà ìdànù Kúnlé Òbèǹbé Aláyọ̀rin rèé o bàbá Ìjẹ̀ṣà kí gbogbo ọmọ mi pé ní bàbá Aláyọ̀ wọn náà máa kárí láyé rẹ o ọfẹ́ tí ìgbéyàwó fọmọ oríṣe ọ̀kárìrè ni o ọfẹ́ sanwó ilé ẹ̀kọ́ ọmọ rẹ orísan ọmọ kárìrè ni ọfẹ́ rà tó fọmọ ọtún oríra ọ̀kárì lórí gbogbo àdáwọlé gbogbo orí a kí mi wò mí kí mi gbọ́ mi à máa kárí o ìmá láìkẹ́ ìmá ṣíà ìmá kọ́mẹ́ntì ìkárì kéé o.